Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Lórí ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi náà ni a tún wà. A kọ́kọ́ gbọ́ wípé gbogbo àṣírí wọn ó ń tú lọ́tùn lósì ni. Wọ́n ní arákùnrin tí wọ́n sanwó fún ẹ pé kí ó kọ lẹ́tà kó fi ránṣẹ́ sí Queen Naomi wípé tí Queen Naomi bá fẹ́ jáde ní jẹ́ẹ̀lì yẹn ó gbọ́dọ̀ drop Tádéníkáwò pátápátá kó dẹ̀ sá lọ sí ìlú òkèèrè kó má gbúròó ẹ̀ mọ́ láíláí. Lẹ́yìn yẹn la gbọ́ wípé àǹtí wa ó bẹ̀rẹ̀ sí bínú sí kábíyèsí nítorí pé kábíyèsí abandon ẹ̀ wọ́n gba royal mansion lọ nígbà tí wọ́n gbọ́ pé Queen Naomi fẹ́ move out kúrò nínú royal mansion. Àǹtí wa ń bínú pé kábíyèsí ra mọ́tò fún Láìdé Badmus. Bí a ṣe gbọ́ wọn ní ó ṣe birthday wọ́n ní kábíyèsí ò celebrate ẹ̀ wọn ò ra gift kọ́kọ́ fún un. Wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ nìyẹn pé kábíyèsí ra mọ́tò fún Láìdé Badmus. Wọ́n ní àǹtí wa bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní in fact gan wọ́n ló tí a palace yẹn upside down ni. Wípé ńgbà tí kábíyèsí lè celebrate ẹni tí ò ń ṣe ìyàwó wọn, òun tó ń jẹ́ ìyàwó wọn tó ń ṣe wàhálà nínú palace wọn kò sí nǹkan tí kábíyèsí gbé ṣe fóun. Wọ́n ní ọjọ́ birthday ẹ̀ gan wọ́n ní kábíyèsí abandon ẹ̀ ni. As bó ṣe máa ń sọ wípé òun lè mú kábíyèsí. Èmi believe pé ìfẹ́ òtítọ́ èèyàn lè wò. Kò sí béèyàn ṣe lè sa oògùn. Kéèyàn sa agbára. Ìfẹ́ òtítọ́ ó ṣòro owó. Nǹkan tí ò yé àǹtí wa nìyí. Wọ́n ní ìgbà tí kábíyèsí abandon ẹ̀, wọ́n ní kò expect ẹ̀. Nítorí pé gbogbo èrò wọn ò ní kí kábíyèsí àti Queen Naomi jà. Kí wọ́n má sọ̀rọ̀ mọ́. Bí wọ́n ṣe ní ọkùnrin yìí wá sínú palace nìyẹn. Tí wọ́n ní kó gbé lẹ́tà lọ fún Queen Naomi tí wọ́n sanwó fún. Wọ́n ní wọn ò fún arákùnrin yẹn ní balance. Bí a ṣe gbọ́ wọ́n ní bó ṣe lọ sí palace nìyẹn. Tó lọ fọ́ ìgbà yángàn tó lọ sọ fún bàbá wèrè ńlá gbogbo nǹkan tí wọ́n ṣe tí ilé fi jóná. Bí wọ́n ṣe ní kó ń kọ lẹ́tà kó ń lọ send ẹ̀ lọ sí Agodi wípé kí Queen Naomi gbé Tádéníkáwò sílẹ̀ tí wọ́n bá fẹ́ jáde nínú ibi tán wà yẹn. Wípé kí wọ́n dẹ̀ make sure pé àwọn kúrò ní Nàìjíríà wọ́n lọ sí ilẹ̀ míì kí wọ́n dẹ̀ má wá sí Nàìjíríà mọ́ láíláí. Lẹ́tà lọ fún Queen Naomi ní ìgbà tí wọ́n wà ní Agodi. Wọ́n ní arákùnrin yìí ó wá gba balance ẹ̀ pé ó dẹ̀ dárúkọ àǹtí wa church. Nǹkan tá a tún gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Èyí tá a tún gbọ́ òní lórí àwọn ọ̀rọ̀ àwọn elder tí wọ́n sọ fún kábíyèsí wípé bí kábíyèsí ṣe ń sáré tẹ̀lé Queen Naomi yìí ó máa jẹ́ kí àwọn olórí wọn kúrò ní inú ààfin. Wọ́n ní kábíyèsí ní tán bá fẹ́ kúrò kan kúrò wípé nítorí àwọn prefer láti jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace àwọn ju àwọn olórí yìí lọ. Wípé nítorí pé bí Queen Naomi bí wọ́n ṣe sí nínú palace yẹn kò bá wọn lára mu inú àwọn ò dùn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe èní ni kábíyèsí ti máa ń sáré tẹ̀lé Queen Naomi tí wọ́n bá ń jà. Tó dẹ̀ jẹ́ pé bàbá wèrè ńlá wọ́n máa ń fi gbogbo nǹkan tán ni wọ́n máa fi ń bẹ Queen Naomi wò. Èèyàn lè ṣẹ́ mi pé gbogbo ọ̀rọ̀ wípé Queen Naomi láwọn ò ṣe mọ́ ẹ̀. Kò sí ìgbà tí bàbá wèrè ńlá tí wọ́n máa wá wọn kiri láti lọ ṣàlàyé ìyàwó tuntun èyí tí wọ́n ní wọ́n fẹ́ ọ̀rọ̀ ìyàwó tuntun èyí tí wọ́n ní wọ́n fẹ́ ó dìjà sílẹ̀. Ọ̀rọ̀ yìí pé wọ́n fẹ́ gba Tádéníkáwò lọ́wọ́ àwọn tí kábíyèsí ó sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn olórí yìí wọ́n ń wá bí wọ́n ṣe máa gba ọmọ yìí. Wọ́n ní bàbá wọn ló jà fún wọn. Èyí náà tó ń bí Queen Naomi nínú. So ìtorí ẹ̀ ni kábíyèsí wọ́n fi ń bẹ Queen Naomi wípé ọ̀rọ̀ rí báyẹn. Èèyàn lé wọ́n ní kábíyèsí ní àwọn elder yìí wọn ò mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ òtítọ́ ni. Tó bá mọ nǹkan tí ó ń jẹ́ ìfẹ́ òtítọ́ wọn ò ní kí àwọn fi ìyàwó àwọn sílẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Èyí náà mọ̀ wípé àtìgbà tí
Queen Naomi ti jáde ní Àgòdì, àtìgbà yẹn ni Queen Naomi ti ń sọ fún kábíyèsí pé àwọn ò ṣe mọ́ wípé kí wọ́n lọ bá àwọn ìyàwó wọn. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí àwọn ẹ̀dà rí pé Queen Naomi ni kábíyèsí ń sáré tẹ̀lé, wọ́n ní wọ́n ṣe meeting. Ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti jáde pé tí àwọn olórí tó kù tó wà nínú palace bá ní pé kí àwọn fẹ́ kúrò nínú palace, páwọn ò fẹ́ bàbá Ewérínlá mọ́ ń kọ́, pẹ̀lú nǹkan tí bàbá Ewérínlá ṣe yìí, tó jẹ́ pé wọn ò ní time fún wọn, tó jẹ́ pé Queen Naomi òun ni wọ́n ń sáré tẹ̀lé kiri. Wọ́n ní bàbá Ewérínlá ní àwọn ò mind o, tí wọ́n bá fẹ́ kúrò nínú palace kan kúrò nínú palace. Àwọn ní láti gba ìyàwó àwọn padà, nítorí pé ọ̀rọ̀ ìyàwó àwọn ló jẹ àwọn lógún ní ìsìn. Wípé àwọn mọ̀ pé gbogbo wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi yàtọ̀ sí Dr. Elizabeth. Wípé so gbogbo ọgbọ́n tí Queen Naomi fi máa kúrò nínú ayé àwọn òun ni gbogbo wọn náà ń bá kiri, náà ń lé kiri. Wọ́n ní bàbá Ewérínlá ní tó bá fẹ́ lọ kán lọ, kí ìyàwó àwọn ṣáà ti padà wá sínú palace olókun àwọn. Wọ́n dẹ̀ ni wọ́n bẹ Queen Naomi títí, wọ́n ní Queen Naomi ò gbà. Wọ́n ní Queen Naomi láwọn ò ṣe mọ́, wípé enough is enough, àwọn ò lè jẹ́ kán wá pa àwọn. So bí a ṣe gbọ́ nìyẹn, mo mú gbogbo gist pọ̀ wá fún yín ni, because mi ò ráyè láti máa ṣe bí gist 4, 5, 6, mi ì ráyè. Ṣọjọ́ tí n bá ráyè ó lè yọ, ṣùgbọ́n lénìí mo busy, mi ì ráyè. So wọ́n ní ọkùnrin tó lọ gbé lẹ́tà lọ sí Queen Naomi pé kí wọ́n gbé Tadé ní káwọ́ sílẹ̀ kan máa lọ. Wọ́n ní àṣírí tú, wọ́n ní arákùnrin lórí owó, wọ́n ní wọ́n fún arákùnrin ní balance ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ti di wàhálà nínú palace bàbá Ewérínlá. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní arákùnrin yìí ó dárúkọ àǹtí wa church, bí a ṣe gbọ́ nìyẹn. Then lẹ́lẹ́ẹ̀kejì ni ti àǹtí wa tó ń bínú sí kábíyèsí pé kábíyèsí ra mọ́tò fún Láìdé Badmus, wọn celebrate birthday òun. Gist ẹlẹ́ẹ̀kejì nìyẹn, mo ṣe gbogbo ẹ̀pọ̀ fún yín ni. Gist ẹlẹ́ẹ̀kẹta ó ní tàwọn ẹ̀dà tí wọ́n ń bá kábíyèsí sọ̀rọ̀ wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀. Ṣé mọ̀ pé àwọn kan like Queen Naomi nínú wọn, kì í ṣe gbogbo wọn ni wọ́n like Queen Naomi o, àwọn kan ń jà fún Queen Naomi gan nínú wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n like Queen Naomi tó yẹ pé wọ́n ń support àwọn olórí, àwọn ni wọ́n sọ fún kábíyèsí pé táwọn olórí bá fẹ́ lọ ńkọ́ pẹ̀lú nǹkan tí kábíyèsí ṣe. Wọ́n ní bàbá Ewérínlá ní láyéláyé tó máa fẹ́ lọ kán lọ, ìyàwó àwọn báwọn ṣe máa gbà padà làwọn wà after. So èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Tí n bá tún gbọ́ any other gist máa mú wá fún yín. Àwọn nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá Ewérínlá. Oríṣiríṣi láti gbọ́, mélòó la fẹ́ sọ fún yín èèyàn lé. Ẹ̀yin ẹ wo àǹtí wa tó ń jà nítorí mọ́tò, tó ní kábíyèsí ò ra nǹkan fún un rí. Báwo ni kábíyèsí ṣe fẹ́ ra nǹkan fún ẹ? O respect ara ẹ̀ náà. O tirẹ̀ mọ́ kábíyèsí lọ́rùn ni. O gba boyfriend ọ̀rẹ́ ẹ̀, o wá fẹ́ bàbá Ewérínlá ni. So báwo lo ṣe expect kí ọkùnrin yẹn kó treat ẹ right nígbà tó yẹ pé o ti ta birthright ẹ̀? Ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ̀ kì í fẹ́ kí ọkùnrin kó gbé obìnrin níyì ni. Èmi ò mọ béèyàn ṣe máa force ara ẹ̀ lé ọkùnrin lọ́rùn. Ọwọ́ àǹtí wa yìí láti bá force ara ẹ̀ lé bàbá Ewérínlá lọ́rùn. O wá fẹ́ kó gbé ẹ níyì, kó máa fún ẹ ní gift. Kò lè ṣe. Kò sí ọkùnrin tó máa appreciate irú obìnrin báyẹn náà, tó jẹ́ pé boyfriend ọ̀rẹ́ ẹ̀ òun ló wá fẹ́ lọ́kọ, o wá fẹ́ kó appreciate ẹ̀, o ò lè rí yẹn. Tẹ́lẹ̀kejì tàǹtí wa church tó lọ sanwó fún àwọn èèyàn burúkú, wọ́n máa gbé lẹ́tà ìbànújẹ́ kiri. Ṣé ẹ rí? Kò sí nǹkan téèyàn ń ṣe láyé tí ò ní kó èrè ẹ̀. Ilé ayé náà dẹ̀ lẹ ti máa gba èrè ẹ̀ṣẹ̀ yín. Gbogbo ẹni tó máa ń ṣe bí láyé, tó ń bá tẹnìkejì jẹ́, tó fẹ́ máa feel pé òun fẹ́ máa táyé tara ẹ̀ ṣe, Ọlọ́run máa kọjú ìjà sí wọn ni. Nǹkan tí àṣírí àǹtí wa church fi tú nìyẹn, because má ṣe lòògùn má mọ̀. Kò sí nǹkan tẹ́ lè ṣe ní kọ̀kọ̀, ó máa bọ́ sí gbangba báyìí ní tí gbogbo ayé á rí kedere.
and ọ̀rọ̀ àǹtí wa chọ́ọ̀chì yìí mi mọ̀ bóyá àǹtí wa chọ́ọ̀chì ò kí ń ronú ni o, I don't know. Wá jókòó sí inú ààfin bàbá wẹrẹ ńlá lẹ́yìn àwọn ọmọ tó ti bí jọ, ò ronú pa àwọn ọmọ ẹ̀. Ọ̀rọ̀ bó ṣe ṣáà máa lé Queen Naomi jáde kúrò ní pálásì bàbá wẹrẹ ńlá lòún rò ní gbogbo ọjọ́ ayé tiẹ̀. Ọlọ́run máa dójú ti gbogbo yín ni. Ẹ̀yin èèyàn lé àwọn ẹ̀dà tó dẹ̀ ń sọ káwọn olórí lọ, ṣe rí pé bàbá wẹrẹ ńlá ti dá wọn lóhùn. Ó lóun fẹ́ gbá ìyàwó òun padà. Kábíyèsí láwọn fẹ́ gbá ìyàwó àwọn padà. Ipe torí ìyàwó àwọn ò lè fi ìyàwó àwọn sílẹ̀. Ṣùgbọ́n wọ́n ní bí bàbá wẹrẹ ńlá ṣe ń bẹ Queen Naomi, wọ́n ní wọn ò gbọ́ o. Wọ́n ní wọn ò gbà. Gist tá a ṣe gbọ́ ni. Tá a bá wá gbọ́ update o, a máa mú wá fún yín. But wọ́n ní up till now Queen Naomi ò gbẹ́ bẹ́ẹ̀ o. Kò jẹ́ bó ṣe jẹ́. Tí bá tún gbọ́ update, màá jẹ́ kẹ́ ẹ gbọ́. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní ọ̀nà ní April 15. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ máa gbáradì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin ní subscribers, gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ̀ ń share, tẹ̀ ń like, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV kí yín o.